a fẹ́ tú àṣírí Múyìwá Akọgun kankan tẹ́ mọ̀ ká tó bẹ̀rẹ̀ jẹ́ ká play video tí ó ṣe ìwọ ló sọ̀rọ̀ èmi ò dẹ̀ èmi mọ̀ pé mi ò ń lọ fún yàn I don't go for people. That is one good thing about Lizzy Anjorin. Ṣé orí ipò táwa wà lénìí? Ẹ̀yin èèyàn wa, àṣírí arákùnrin tí a mọ̀ sí Prophet Múyìwá Akọgun, àṣírí rẹ̀ ti tú o. Gẹ́gẹ́ bí Lizzy Anjorin bí ó ṣe sọ, ó ní púpọ̀ lára àwọn tí ó ti ń lọ sílé ìjọsìn arákùnrin náà wípé wọn kò mọrú ẹni tí arákùnrin náà jẹ́. Ó ní àfipá bá obìnrin lò pọ̀ ni, ó ní olóògùn ni, ó ní ẹlẹ́bọ ni. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nípa wòlíì arákùnrin tí a mọ̀ sí Múyìwá Akọgun nìyí. Wàhálà ló tún ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká tẹ́tí sí àwọn àṣírí tí Lizzy Anjorin tí ó ní fún wa. Wòlíì Akọgun, àwọn TikTok máa rí mẹ́sàn ní. Wòlíì ẹlẹ́bọ Múyìwá Akọgun, wòlíì ẹlẹ́bọ Múyìwá Akọgun. Sórí ilé ayé yìí, ọ̀rọ̀ social media, ayé wà lórí social media láti jẹ́ èèyàn, ó ní life restricted. Ẹ wò, wọ́n ti report wí. Ṣe rí social media, Múyìwá ọmọ Adé Fọlákẹ́ Fiyèdénú ikú òmọ̀lá, àbúrúkọ yẹ ẹ̀kọ́ nìyẹn. Story yẹ ẹ wà ń bí Múyìwá wòlíì ẹlẹ́bọ, story yẹ ẹ wà ń bí, story bàbá ẹ wà ń bí, story bó ṣe lọ ń dóyàwó àwọn oníyàwó mọ̀tẹ́ẹ̀lì wà ń bí. Kí ló dé? Ó pèrè ní pásítọ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní ba àwọn lórúkọ jẹ́. Ó fẹ́ dàbí pásítọ̀ Adébóyè. Àwọn pásítọ̀ Adébóyè ò bá àwọn èèyàn lórúkọ jẹ́. Lọ́wọ́ ìtàn gbésí ayé àwọn pásítọ̀ Adébóyè, ìfẹ́ ni wọ́n fi pe àwọn èèyàn sí ojú ọ̀nà Ọlọ́run. Ó mọ̀ pé jọ́ tí yẹ ẹ ti ṣánkú, Múyìwá Akọgun wòlíì ẹlẹ́bọ, ọjọ́ tí yẹ ẹ ti ṣánkú lómi ti tán lẹ́yìn ẹja ẹ̀. You are desperate for money. Ó ṣe náwó òkú tán ni. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn nǹkan tí Múyìwá Akọgun sọ, ìyẹn wòlíì ẹlẹ́bọ. Ẹ̀yin tẹ́ ń lọ sí chọ́ọ̀chì Múyìwá Akọgun, ẹ má lọ bẹ̀ mọ́ o. Ẹ má jẹ́ kán lo kádàrá yín, ẹ má jẹ́ kán rí yín mọ́lẹ̀ fi wá òkìkí. Múyìwá Akọgun wòlíì ẹlẹ́bọ kò kí ń ṣe wòlíì Ọlọ́run. Àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ, àwọn èèyàn dáadáa ni wọ́n. Kí la pè wọ́n? Oníṣẹ̀ṣe ẹlẹ́bọ. Wọ́n come out, wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé ẹlẹ́bọ làwọn. Tẹ́ bá wojọ́ tán ti ń ṣe social media yìí, ẹ rí pé ẹ lè rí oníṣẹ̀ṣe kó wá bá wọn ṣe rádaràda lórí cyberspace yìí. Torí wípé tẹ́ bá wò dáadáa inú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, tá bá wo bí social media ṣe ń roll, èmi àti yín mọ ẹ̀sìn àlàáfíà, èmi àti yín mọ ẹ̀sìn tí kò kí ń pa ọmọ ọlọ́mọ, èmi àti yín mọ ẹ̀sìn tí kò kí ń ba yé ọmọ ọlọ́mọ jẹ́, èmi àti yín mọ ẹ̀sìn tí kò tí involve nínú ká ba yé ọmọ ọlọ́mọ jẹ́ lórí cyberspace yìí. A fẹ́ tú àṣírí Múyìwá Akọgun kankan tẹ́ mọ̀ ká tó bẹ̀rẹ̀ jẹ́ ká play video tí ó ṣe ìwọ ló sọ̀rọ̀ èmi mọ̀ pé mi ò ń lọ fún yàn I don't go for people. That is one good thing about Lizzy Anjorin. Ṣé orí ipò táwa wà lénìí? Àfiwọ́ tó bá fẹ́ fẹ̀mí ẹ̀ ṣe sàárà. Múyìwá Akọgun wòlíì ẹlẹ́bọ, ó fẹ́ fi ògo ẹ ó fẹ́ fi yí ṣáláńgá torí ò lè lógo ibi tó gbẹ́nu sí.
o ò lè yè torí àdàbíjà ojú ìpè lọ. Kí ni mo sọ fún ẹ? Àdàbíjà ojú ìpè lọ. Now let's go straight to the business. Let's listen to what he said. Mo ń bọ̀, before then ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé. 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 Ń bọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé. Ṣé ti ready? A máa wọlé kan lẹ́sìn. Ó dẹ̀ wà ń bí o. Ó wà ń bí o. Kò lè delete ẹ̀, delete kẹ̀. Wọn ò bí dá kó delete ẹ̀. Wọn ò bí dá. Kò lè delete ẹ̀. A ṣì wò ó sìn náà. Really? Can I send it to you? Mbo.